Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí wọn ni wọ́n lọ sí Àkúrẹ́ wọn nígbà tí wọ́n dé Àkúrẹ́ inú Queen Naomi dùn láti rí wọn. Wọ́n nítorí pé olórí Tèmítọ́pẹ́ ti wá Queen Naomi wá nípa pé kábíyèsí ò jẹ nǹkan kan ìpè wọ́n kàn ń jẹ fúrúùtù nìkan ni pé kí Queen Naomi kó jọ kó bá kábíyèsí sọ̀rọ̀ ìpè kí wọ́n ṣètò ọ̀rọ̀ Adémẹ́jọ yìí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní ìgbà tí kábíyèsí dé Àkúrẹ́ wọ́n ní kábíyèsí ní àwọn fẹ́ kí wọ́n ní Queen Naomi ṣe oúnjẹ fún kábíyèsí favourite dish wọn. Wọ́n ní bí kábíyèsí ṣe mú oúnjẹ yẹn tán láwọn ò jẹ nìyẹn tó tí oúnjẹ yẹn dànù. Wọ́n ní bí kábíyèsí ṣe tí oúnjẹ yẹn dànù nìyẹn o. Wọ́n ní pé kábíyèsí láwọn ò jẹun pé nǹkan tí àwọn fẹ́ kí Queen Naomi ṣe ò ní kí wọ́n denounce Pastor Adémẹ́jọ. Wọ́n ní Queen Naomi dẹ̀ sọ fún wọn wípé ṣé nítorí ọ̀rọ̀ Pastor Adémẹ́jọ ni wọ́n fi jẹ oúnjẹ àwọn. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní kábíyèsí bínú wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n tí oúnjẹ dànù wọ́n láwọn ò jẹun. Wọ́n ní kí Queen Naomi denounce Pastor Adémẹ́jọ wípé àwọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú wọn mọ́ wípé àwọn ò fẹ́ rí wọn ní Ifẹ̀ àwọn ò fẹ́ rí wọn l'Ákúrẹ́ àwọn ò fẹ́ rí wọn ní anywhere close to Queen Naomi wípé kí kábíyèsí kí Queen Naomi kí wọ́n stay away pátápátá lọ́dọ̀ Pastor Adémẹ́jọ. Ẹ̀yin èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní Queen Naomi sọ fún wọn pé àwọn fẹ́ rán wọn létí ìgbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí kó àwọn obìnrin yìí wá sí inú palace tí àwọn fi ọ̀rọ̀ yìí tí àwọn ń sọ fún kábíyèsí wípé kábíyèsí ò ní dágbére fáwọn wọn a máa jáde wípé kábíyèsí ò ní sí ní inú palace for days àwọn ò dẹ̀ ní mọbi tí wọ́n lọ wípé ẹnu Ashley làwọn ti ń gbọ́ movement kábíyèsí pé ṣé kábíyèsí rántí gbà yẹn pé àwọn ń sọ gbogbo ọ̀rọ̀ yìí fún kábíyèsí wọ́n ní kábíyèsí ò dáhùn. Wọ́n ní àwọn ń fi gbogbo ọ̀rọ̀ yìí tó kábíyèsí létí ń gbé gbà yẹn pé irú nǹkan báyìí ó máa ń mú wàhálà àti ìdààmú wá ni. Wọ́n ní kábíyèsí ò dáhùn. Wọ́n ní ṣé kábíyèsí rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìsìn lórí ọ̀rọ̀ yìí pé ṣé àwọn la inú àwọn sọ fún Adémẹ́jọ pé àwọn fẹ́ fẹ́ Adémẹ́jọ ni àbí àwọn la inú àwọn sọ fún Adémẹ́jọ pé àwọn ti gbọ́. Wọ́n ní the only thing táwọn sọ fún Adémẹ́jọ ni pé kó fún àwọn ní time. Wọ́n ní nǹkan tí àwọn dẹ̀ fi sọ pé kí Adémẹ́jọ fún àwọn ní time ni pé ó yé kábíyèsí àti àwọn. Wọ́n ní torí ìgbà tí kábíyèsí ní káwọn kan return back to the palace àwọn sọ fún kábíyèsí pé tí kábíyèsí ò bá gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn olórí yìí àwọn ò ní padà sínú palace àwọn dẹ̀ máa make sure pé kábíyèsí ò ní one day of her life anymore àwọn dẹ̀ máa walk away. Wọ́n ní nǹkan táwọn sọ fún kábíyèsí nìyẹn. Ẹ̀yin èèyàn lé ní ìsìn kábíyèsí ni pé kí Queen Naomi kán lé Adémẹ́jọ kán make sure pé kò wá s'Ákúrẹ́ kò wá anywhere kò súnmọ́ wọn
wọ́n ní Queen Naomi ní kábíyèsí ò gbégbèsè tó yẹ kán gbé, kábíyèsí ń fẹ́ ní déni fọ̀làdọ́là ni wípé àwọn dẹ̀ ti sọ fún kábíyèsí wípé tí kábíyèsí ò bá gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé yìí wípé àwọn máa go ahead, àwọn ò ní kábíyèsí, àwọn ò ní gbọ́ nǹkan tí kábíyèsí bá fẹ́ sọ mọ́, wípé torí àwọn ti sọ fún kábíyèsí pé táwọn olórí yóò bá kó inú palace àwọn ò ní padà wá sí inú palace. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí kábíyèsí ṣe kọ oúnjẹ sílẹ̀ nìyẹn ò tí kábíyèsí ò jẹ oúnjẹ, wípé Queen Naomi dẹ̀ sọ gbogbo máìndì wọn fún kábíyèsí. Queen Naomi ní àwọn ò sọ fárákùnrin yìí pé àwọn ti gbọ́, àwọn ò dẹ̀ sọ pé àwọn fẹ́ fẹ́, àwọn ò dẹ̀ sọ pé àwọn fẹ́ kí ó fẹ́ àwọn, wípé so wípé kí wá lóde tí kábíyèsí ń take ọ̀rọ̀ yìí so personal, wípé so kò sí wípé bóyá àwọn fẹ́ Adémijù o, wípé òun ò dẹ̀ lè stop wípé kọkùnrin má wá ask òun in marriage, wípé ẹni ọkùnrin tó bá rí obìnrin tó yẹ pé kò sí nílé ọkọ ẹ̀ wọ́n lè wá béèrè lọ́wọ́ obìnrin yẹn bóyá àwọn lè engage àbáwọn fẹ́fẹ́, wípé so wípé àwọn kọ́ láwọn ní kó wá bá wọn nà, so nǹkan tí wọ́n ní Queen Naomi sọ ni, so nǹkan tá a gbọ́ nìyẹn tó ṣẹlẹ̀ nígbà tí kábíyèsí lọ sí Àkúrẹ́ láti lọ sọ fún Queen Naomi kan denounce Adémijù. Ẹ̀yin èèyàn létí ń gbọ́ wa, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi o, mo dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́ tẹ́ ẹ nà sí wa, gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ́ ẹ ń like tẹ́ ẹ ń share, a dúpẹ́ lọ́wọ́ yín o. Ọlọ́run Elédùmarè á bá mi dùn yín nínú o, òkè òkè ní ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.